ẹ kú ojúmọ́ mọ́ níbi gbogbo táwọ́jà ìkànnì àwọn ọmọ Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé níbi gbogbo tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pe aláǹfààní àti mọ́ lọ káàkiri kalẹ̀ ọmọ mu wa fún ni bó ṣe ń gbóná fẹlifẹli àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálẹ̀ labala òṣèlú ìròyìn amúlùdùn tàbí labala eré ìdárayá ṣe agboolé union náà la àbáyọ tá ti mọ jayin sí bí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ union ti ṣe jáde wá láti wá ṣe lálàyé pé ṣe bí gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ ní àkó ìgbà tí Alhaji Musiliu Ayinde MC Oluomo tí wọ́n ṣe alága union ní ìpínlẹ̀ Èkó ó ní gbogbo tó ti bàjẹ́ ní àkó ìgbà náà ni Alhaji Tafa Segun gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ báyìí ó ti Ọlọ́run sì fi ṣe mìsáyà fún wọn láti mú ìrẹ́pọ̀ wá sí agboolé union ní ìpínlẹ̀ Èkó ó ṣe ní ìkìlọ̀ fún Alhaji Musiliu Ayinde pé kó di Àbújá rẹ̀ mú o bákan náà ó tẹ̀síwájú ó jẹ́ kó di mímọ̀ pé wọn kúkú ṣe àfihàn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí ààrẹ union bẹ́tẹ̀ bá gbàgbé wípé awuyewuye lọ bákan náà lórí ọ̀rọ̀ ààrẹ ọ̀hún láàrin Alhaji Musiliu Ayinde àti Alhaji Baruwa ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ kájọ wò fọ́nrán ọ̀hún ká gbálàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Akí gbogbo ilé o mo wo fídíò kan tí wọ́n Abọ́ Legacy tó ṣe jáde tó sọ̀rọ̀ ṣùgbọ́n àwa ọkọ̀ wa lè ní àgbà tírénì àgbẹ̀kọ nítorí pé kí ni àwọn ọ̀gá wa wọ́n náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni tí nínú social media mọ́ àfi tí wọ́n bá Legacy bá jáde tó bá sọ̀rọ̀ ní ká jáde fún ẹ. Since then lọ́dí pé wọ́n lọ́dí conscious wa di ceasefire gbogbo wa ṣùgbọ́n wá rí pé àti wọ àtọ̀gẹ́ Musiliu ẹranko lẹ́yìn méjèèjì ìyẹn mo ṣe jáde ní wákàtí mo fẹ́ pè káàkiri àwọn ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ Istijaba àti station wa ó mọ̀kàn tó sọ ọ̀rọ̀ yamayama ló kàn sọ síta ìwọ Legacy Abọ́ ìwọ ní Istijaba ò jẹ́ káwọn kọmitì ṣiṣẹ́ ò jẹ́ káwọn kan ṣiṣẹ́ ò jẹ́ káwọn kan ṣe kíni ṣé bí iṣẹ́ táwọn kẹ́ ẹ̀ bá jẹ́ lọ́n túnṣe lọ́wọ́ ṣé bí iṣẹ́ tó lọ́mọ bá jẹ́ Musiliu tó bá jẹ́ òun ní Alhaji Musa Adékúnlé Sékù tó ń túnṣe lọ́wọ́ báyìí ṣé bí gbogbo mẹ́sàn-án tá wá sí ọ̀gá Musiliu ló kó gbogbo wá sí ó múṣẹ́ union ó múṣẹ́ márùn ó sọ di private property ọ̀pọ̀lọpọ̀ mìsáyà Alhaji Musa Adékúnlé Sékù tó dé ìwọ́n sọ pé Istijaba ní àgbàdokodo kò jẹ́ kọ́ àwọn kọ́mítì ṣiṣẹ́ ọgbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ bọ́lẹ̀ ọgbẹ́ni wèrèmọ́ mọ́tò bọ́lẹ̀ ń bẹ̀ ọgbẹ́ni Istijaba jẹ́ kí kọ́mítì ṣiṣẹ́ àṣẹ̀mítì ṣiṣẹ́ ẹtútún gbé plan bẹ́ẹ̀ ṣe máa ń da system rò ọgbọ́n tí wà á ti ọ̀gá Musiliu tó máa fi ń destabilize regime àwọn kan ẹtú fẹ́ gbé plan yẹn jáde pé Istijaba ó ṣe kíní kan Istijaba jẹ́ kọ́mítì ṣiṣẹ́ ọgbẹ́ni kò sọ̀rọ̀ ń bẹ̀ kọmítì ṣe mi tí mò ń ṣe fídíò lọ́wọ́ yìí mo wà náà kọmítì Lagos State kọmítì tí Alhaji Musa Adékúnlé Sékù tán yọ tán ní kò ṣe kọmítì so ìpò tó ń sọ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá o mọ̀kàn tó ń sọ mo wà ní kọmítì tó ń sọ lọ́wọ́ ọ̀gẹ́ nǹkan tó ọ̀gá ti bàjẹ́ òun náà Alhaji Musa Adékúnlé Sékù fẹ́ tún ṣe òun náà àwọn Istijaba òun náà àwọn ọ̀gá mi jpro òun náà ọ̀gá mi Tọ́ba Sìrò kankan bẹ́ẹ̀ òun náà fẹ́ tún ṣe nítorí pé kí ni nínú problem ta kó sí yẹn sí ọ̀gá Musiliu kó wá sínú problem yẹn òtútù ń gbé plan bọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń dájà lẹ̀ tẹ́ máa fi brain tẹ́ máa fi ọgbọ́n tẹ́ máa dájà lẹ̀ láàrin àwọn current state chairman pẹ̀lú àwọn followers wọn ẹ ti fẹ́ gbé brain tẹ́ máa fi ṣe divider rule ẹ ti fẹ́ gbé jáde Ọlọ́run lè gbà fún yín kò síjà kankan láàrin Istijaba àti state chairman kò síjà kankan láàrin Tọ́ba àtàwọn state chairman kò síjà kankan nínú tíìmù yẹn ti pé ọ̀gbẹ́ni má ṣẹ́jú sí Legacy àti wá ti Musiliu ẹ lọ fẹ́ sọ̀rọ̀ Àbújá jẹ́ ń gbé ẹ débẹ̀ báyọ̀ àwọn tó mú information wá fún ẹ wọ́n sọ tọrọ fún ẹ zone Istijaba pàtó ní kọ́tà padà ní ọ̀gá Musiliu Oluomo ó lọ pín zone Istijaba sí 4 nínú zone Istijaba ló tún yọ zone fún nínú zone Istijaba máa gbọ́ Legacy wọ́n mú bá wí o kó dẹ̀dọ̀ bèrè lọ́wọ́ Goliath ọ̀gá Musiliu Ayinde Akínsọ́yà mú Oluomo tó tiẹ̀ bọ́ta kó lọ bèrè lọ́wọ́ ẹ̀ nínú zone Istijaba lọ́tún yọ zone fún pastor nínú zone Istijaba lọ́tún yọ zone fún ọ̀pọ̀ ẹlọ́kàn nínú zone Istijaba lọ́tún yọ zone fún Ọlámárúwá
zone ìsìjàmbá ẹ̀kan ṣo ni o márùn-ún gbogbo ẹ̀ wà tẹ́lẹ̀ largest zone largest branches tó pọ̀ jù nínú gbogbo zone yẹn òun ni zone Papi àti Alàgbà ibẹ̀ níṣẹ́ pọ̀ sí jù àwọn lọ́pìn gbogbo brush wọ́n pin mọ́wọ́ Papi controller tó ṣòdì ó dé Àlímọ̀ṣọ́ ó dé Kòròdú the same thing náà ni Alàgbà control gbogbo ẹ̀ wọ́n há gbogbo ẹ̀ mọ́wọ́ zone ẹ̀kan ṣo fún ìsìjàmbá ẹ wá pín sọ́nà mẹ́rin inú láti yọ zone fún pastor inú láti yọ zone fún Ọpẹ́lọ́kàn inú láti yọ zone fún Ọlámárúwá zone ìsìjàmbá ẹ wá fún ìsìjàmbá branch ẹ̀yọ̀ kan Kọ́lá ẹ wá sọ di zone fún ìsìjàmbá wọ́n dẹ̀ ń gba tíkẹ́ẹ̀tì iye tíkẹ́ẹ̀tì kan máa jọ ń gbà 350 gbogbo zone ń gbà Papi máa gba tíkẹ́ẹ̀tì 350 in a month Alàgbà náà gba 350 ìsìjàmbá tẹ fi branch ẹ̀yọ̀ kan tẹ fi ṣe zone fún ẹ tún kó di same 350 ticket fún ìsìjàmbá pẹ̀lú gbogbo ẹ̀ náà ìsìjàmbá náà ló ń sanwó nínú gbogbo wọn tóṣù bá parí ìsìjàmbá ló máa kọ́kọ́ sanwó tóṣù bá parí ìsìjàmbá ló máa kọ́kọ́ sanwó tó bá fẹ́ ra mẹ̀kánù ẹ fẹ́ ra jẹnẹrétọ̀ ẹ fẹ́ ra mọ́tò ìsìjàmbá náà lè máa pè ìsìjàmbá kàdé branch ẹ̀yọ̀ kan Kọ́lá òun lè fi ṣe zone fún ìsìjàmbá now jẹ́ wá sọ̀kan fún ẹ lẹ́gẹ̀ẹ́sì àwọn tó fún information wá fún ẹ wọn mú information gidi wá fún ẹ sórí àwọn màdàrú tẹ máa ṣe yẹn kò lè wọ́ọ̀kì mọ́ sórí unity ti wà láàrin Alhaji Ìsìjàmbá ọ̀gá mi Alhaji Ìsìjàmbá unity wà láàrin lórí ọ̀rọ̀ state chairman Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun mẹ́sáyà wa unity ti wà láàrin Tọ́ba Ìjàyà ọ̀gá tiwa Siro kábíyèsí nínú kábíyèsí Jpron unity wà nínú gbogbo team Ṣẹ́gun kò sí ìjà kankan má wàá gbé divider arú kankan wá fún wa they are all okay for us àwọn tó ń gbé information wá fún ẹ mo ṣe máa dárúkọ wọn o now mo fẹ́ gbé ẹ débẹ̀ ẹ̀yin náà lọ dáná sun mọ́tò ìsìjàmbá ní Kọ́lá over 30 vehicles lẹ dáná sun tó jẹ́ personal property ìsìjàmbá ilé epo ìsìjàmbá ẹ lọ yìnbọn sí gbogbo bẹ̀yẹn bá bẹ̀yẹn jẹ́ apá kínní ẹ̀ ṣì wà bẹ́ẹ̀ di ọ̀la bẹ́ẹ̀ ṣe destroy ilé epo ìsìjàmbá ó ṣì wà bẹ́ẹ̀ di ọ̀la àwọn ìyá àwọn tó lọ́mọ rán wá tó destroy kínní ìsìjàmbá now ẹ tún mú àwọn ìsìjàmbá ẹ pàkọ́ náà ọmọ iṣẹ́ ìsìjàmbá tẹ báyìí ti gbàgbé náà ọmọ iṣẹ́ ìsìjàmbá kéèsì ẹ̀ ṣì wọ́n lẹ́ o ẹ pàkọ́ náà ọmọ ìsìjàmbá èmi fúnra mi tí mo sọ̀rọ̀ yìí mi ìṣe kankan ọ̀gá ẹ̀ olú ọmọ ó rán mi lọ sẹ́wọ̀n mo lọ mo dé ẹgbàá mọ́tò lọ́wọ́ mi o mi ì tí ì mọ́tò yẹn gbàdé ní Lexus RS 330 mo ì tí ì gbàdé ní lórí national union láṣepá jólè láṣepá kọ̀mí láṣepá kíní lórí ọ̀rọ̀ union lórí ọ̀rọ̀ oúnjẹ lọ́gá ẹ̀ ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ fún wa. now àwọn pípò yẹn lè wá fẹ́ gbé wá kọ́ wá ṣiṣẹ́ lábẹ́ ìsìjàmbá àwọn tó ní ìsìjàmbá lára Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun dẹ́ ní anybody àwọn oníjàkà anybody wá disturb ìsìjàmbá Alhaji Mustapha Ṣẹ́gun ní àwọn oníjàkà anybody wá ní ìsìjàmbá lára gbogbo yìí ẹ máa ṣiṣẹ́ ẹ máa jẹun ṣùgbọ́n ẹ lè sí lábẹ́ ìsìjàmbá ìbomi lẹ máa fi yín sí nítorí pé kí ni registration tó bá jẹ́ àsìkò election ṣé ibi bẹ̀rẹ̀ lẹ register sí ni ẹ ní part kọ̀ọ̀kan ní local government yẹn náà tọ́ba ní kàlẹ́ mú voters card ẹ̀ ṣe àwọn tó lé ọmọ mú wá gbogbo àwọn tó ní orí ìsìjàmbá lára láàyè ìgbà yẹn tó ní gbogbo alára ìgbà yẹn tọ́ba ní kàlẹ́ mú voters card wọn wá ṣé ó cover àdúgbò bí tá a wà ni. ẹ mú yàn kan láti Kòròdú ẹ mú wá sálì mọ́ṣọ́ ẹ mú àti Kétu ẹ wá mú lọ sóṣòdì road ṣó papọ̀ mọ́ra wọn ni tọ́ba dá àsìkò election ṣó ń lọ fẹ́ pàṣẹ fún àwọn òun ló fẹ́ control àwọn èèyàn jáde pé aṣáájú ní ká dìbò fún ni ẹ dá gbogbo ẹ̀rù Alhaji Mustapha Ṣẹ́gun wọn ti ṣe correction wọn ní kò lè work mọ́ ìwọ tó bá ti jẹ́ ọmọ Òṣòdì kò ti lọ ṣiṣẹ́ kò ti jẹun nítorí pé kí ni a nídìí ìbò yẹn fún aṣíwájú fún second term mistake tá a ṣe hatred táwọn èèyàn ní fún lu ọmọ ló jẹ́ ká aṣíwájú win Lagos state òun ló jẹ́ ká aṣíwájú win Òṣòdì sọlọ hatred táwọn èèyàn ní fún lu ọmọ ṣùgbọ́n gbogbo correction náà Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun fẹ́ ṣe kò síjà lára anybody ẹ má wá gbé divider route tẹ máa ń ṣe yẹn ẹ má gbé jáde kò lè work there is unity gbogbo àwọn ọ̀gá wọn tẹ́ wa lọ́rùn gbogbo àwọn kan tó ń tẹ̀lé àwọn tẹ́ wa lọ́rùn ẹ má gbé divider route jáde kò síjà láàrin mu wọn ṣòdìbọn lẹ́gẹ̀ẹ́sì so information tó fún ẹ yẹn lọ bèrè sí dáadáa jẹ́ ń gbé débẹ̀ àwọn tó mú information wá fún ẹ mi ti fẹ́ dárúkọ ṣùgbọ́n tó bá jáde màá tún dárúkọ àwọn tó mú information wá fún ẹ táwa ti mọ̀ àwọn ìsìjàmbá máa ń fún wọn ní 100,000 every week tẹ́lẹ̀ wọn náà ò rówó kankan ẹ̀ẹ́dẹ̀fẹ́ kúrò ń bẹ̀ ṣùgbọ́n ìsìjàmbá wọn ṣe tiwọn bẹ́ẹ̀ ìsìjàmbá ń fún wọn ní 100,000 naira every week lọ́kàn fáwọn àti mọ̀sán àwọn tó ń fún wọn ní information ní bèrè lọ́wọ́ pé èlò ní ìsìjàmbá wọn fún wọn ní every week
èmi gan tí mo jókòó yìí tí mo bá yín sọ̀rọ̀ mi 100,000 gbà lọ́sẹ̀. Ọ̀gá Olúọmọ ló gba branch mi, ó kọ́ àwọn Oṣòdì wá síbẹ̀. Mi ò ní branch, mi ò ní unit. National Union member dẹ̀ ni mi tí mo ní ID card, tí mo ní certificate mi lọ́wọ́. Àwọn ọmọ ìsìn ìjàmbá mẹ́rin máa ní Olúọmọ rán lọ sẹ́wọ̀n. Èmi mo wà náà tó Olúọmọ rán sẹ́wọ̀n. Ọmọ ìyá mi kan Akeem Oyeyemi àpọ̀ bẹ́ẹ̀ tó Olúọmọ rán lọ sẹ́wọ̀n. Lórí ọ̀rọ̀ union. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ wá sí state council ṣe ẹ̀rí bí tí Sego ní kọ́ gbá níbọ̀dì létí náà. Sego ní kọ́ welcome everybody dákẹ́ àìsíkò Olúọmọ ni. Gbogbo àwọn tó bá wá sí state council tó ti bú ọ̀gá kan rí tẹ́lẹ̀ wọ́n máa ní kọ́ náà wọn ni. Balaji Mustapha Sego wọ́n accommodate everybody. Ṣé o ti dúpẹ́ ìyàtọ̀ wà nù kiri yẹn? Olúọmọ Ọlọ́run ló dé sí ẹ̀ náà. Ọlọ́run ti dé sí ẹ̀ lọ fèsì ọ̀rọ̀ Àbújá. Ó ti dáwọ́ lálẹ́ sí Àbújá. Legacy òun ṣe mẹ́mbà NURTW. Ọ̀gá Olúọmọ gangan kò ṣe mẹ́mbà NURTW. Lagos State Park and Garages ní ọ̀gá Olúọmọ. Kí ló mú ọ̀gá ọjọ́ méje? Wọ́n recognize yẹn náà. Ó ní ẹni tó recognize as president náà ní ọjọ́ méje ní Good Square l'Abuja. Wọ́n recognize ọ̀gá lọ ṣe rally, ó lọ ṣe road walk ní Abuja. Original president wà nínú stadium náà, ẹni tó ní government recognize ó wà nínú stadium. Ọ̀gá ò wà nínú stadium náà, ó yẹ kó wọ bẹ̀ náà. Lọ sọ fún ọ̀gá wà láti fẹ́ jáde l'Abuja kò lè work, kó bọ́lẹ̀ ń bẹ̀ kó kúrò ń bẹ̀. Ẹni tó ní kíní kó jẹ́ kó bọ́ síbẹ̀. Ẹ má máa dá crisis sílẹ̀ rẹ níbẹ̀. Ẹni bá ìwọ tó wà l'Ọ̀ṣun state tó fi ẹ ṣe state ṣàmàlà Ọ̀ṣun, ó fi Ọ̀ṣun state yẹn lẹ̀, ó ní lọ sí Abuja fọlọ jẹ state ṣàmàlà Abuja. Nísìnyí lórí pé Olúọmọ ti gbá géèmù fún ẹ, wọ́n ní wọ́n ní essay to the kí ló ń jẹ́ essay to the president. Ìgbà táwọn wà kékeré bàbá tó bí mi lọ́mọ ní tó bá ti ṣe number 1 ọ̀gbẹ́ni kò tó nǹkan tó jọ vice àbí deputy, chairman is chairman. Wọ́n ní wọ́n ní essay to who is the president, the legal president. Mo ṣàwọn kékeré díẹ̀ gbogbo yín máa já ẹ máa reason ẹ máa rí pé àwọn people yìí èṣù ni wọ́n. Ẹ máa rí pé àwọn people wọn ní ìbẹ̀rù Ọlọ́run bá. Legacy ìwà àtọ̀gẹ́ Olúọmọ géèmù tẹ́fẹ́ gbá tẹ́fẹ́ fi dàárín àwọn ọ̀gá wa rú kò work. Àti àwọn members followers tó ṣe wà nù cabinet tó wà nù cabinet tẹ́ máa ń sáré lọ bá nù state council tó bá ti sọ̀rọ̀ kan ẹ máa sáré lọ bá wọn nù state council. Àwọn náà máa sáré máa pè pé kọ́ ṣe báyìí àmọ̀kẹ́ ṣe náà cabinet nù state council àní dárúkọ ń sìn. Ṣùgbọ́n tẹ́ bá aṣọ́ra máa bẹ̀rẹ̀ sí máa dárúkọ yín tẹ́ bá ṣéǹjì wà burúkú tó wà nù yín tó wà lọ́wọ́ yín máa bẹ̀rẹ̀ sí máa dárúkọ yín. Fún ìdí èyí Legacy lọ gba information yẹn dáadáa, nǹkan tó bá ti yẹ kó pè wá ká ṣàlàyé fún ẹ tó ń ṣe mẹ́mbà NURTW. So kò sí nǹkan tó kú ẹ pẹ̀lú ọ̀rọ̀ NURTW tó fi lè mọ ọ̀gá tiwa tó sọ fún wa pé a má ṣe fídíò mọ̀ táwa fi lè jókòó jẹ táwa ṣe fídíò mọ̀ táwa ṣe ti tí wọ́n bá ti jáde tó bá ti sọ̀ sáwọn ọ̀gá tiwa àwọn náà ò lè bá a lè gbà sára àwọn náà lè dákẹ́kẹ́ máa wù ẹ́ náà kó máa sọ̀ sáwọn ọ̀gá wa a máa jáde máa fọ̀gá tiwọn náà ta yín náà abólérúkú ni wàtọ̀ gẹ́ ni a máa jáde fún wàtọ̀ gẹ́ a máa fi ń ta yín gan ọ̀gbẹ́ni lọ ṣe investigation ọ̀rọ̀ ilé ìṣọ̀rọ̀ ọjà kò lè kí sọ̀rọ̀ pè ṣùgbọ́n lọ́sẹ̀ fẹ́ kò sí ìjà unity wà ní Lagos State. Alhaji Mustapha Adékúnlé Sego máa báṣẹ́ ẹ lọ iṣẹ́ ń tẹ́ wa lọ́rùn. ìsìjàmbá máa báṣẹ́ ẹ lọ iṣẹ́ ń tẹ́ wa lọ́rùn. tọ́ba ẹ máa báṣẹ́ yín lọ iṣẹ́ yín máa ń tẹ́ wa lọ́rùn. Jpron Siro Tọ́lání Danger gbogbo yẹn máa báṣẹ́ yín lọ iṣẹ́ yín tẹ́ wa lọ́rùn. Kò sí nǹkan we are solidly behind you people. A wà pẹ̀lú yín. So Legacy lọ ṣe investigation tó bá ṣe investigation kó jáde kó tó ṣe fídíò màá tó dá fídíò yẹn padà fún ẹ. Thank you. ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ àárín ìbọn nínú fọ́nrán ọ̀hún tó jẹ́ kó di mímọ̀ wípé ojúnà àti dá wàhálà mìíràn sílẹ̀ ní MC Olúọmọ wa ò nítorí Àbújá tó wà yẹn ó ní pé kò tọ́ sí ẹgbọ́n ṣe lóòótọ́ ni pé ipò tó wà l'Àbújá gẹ́gẹ́ bí ààrẹ union ọ̀hún pé kò tọ́ sí àbí ó kàn sọ̀rọ̀ láti ọ̀rọ̀ ìlara awuyewuye tó ṣe bẹ́ẹ̀ tó wà láàrin wọn nítorí gbogbo àná làrígbọ́ tí a sì rí wo nínú fọ́nrán kan tó gbàjọ́pù ayélujára kan nígbà kan tẹ́lẹ̀ rí tí wọ́n ti kéde MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ union ṣùgbọ́n ó tún wá ṣe ní kàyéfì ó yanilẹ́nu bí a ti ṣe ń rí gbọ́ báyìí gbàǹgbàǹgbà látẹnu ẹni tó tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ union tó jẹ́ kó di mímọ̀ wípé illegal president ni o tó ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ ìyá tó bá kọ sẹ́yìn ẹ̀mọ́ bàbá láti bá fi èrò tí yín náà sọ sábàlá àríwísí ìyẹn comment section bó bá ṣe rí létí yín gan bẹ́ẹ̀ bá ṣe rí sí bákan náà kẹ́bà aláìkẹ́sì bá ṣe kẹ́bí sọ̀wọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdàgbẹ̀ báyìí fún yín pé ó dàbọ̀.